ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. bàbá Ọbásanjọ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ètò. ó ti padà di wèrè. ètò. ṣó tí mo fẹ́ play fún yín ṣó yẹn ó máa ṣọ́ọ̀kì àwọn kan ẹ máa mọ level bíi tí ilẹ̀ Yorùbá dé bẹ́ẹ̀ mi kọ́kọ́ fẹ́ play yẹn o mo ṣe fẹ́ play bàbá Ọbásanjọ́ àti ìyá yìí máa wá gbé yẹn wọlé lẹ́yìn ọmọ Yorùbá máa wá bira wa because ìyá yìí ẹni tó bá mọ màmá yẹn bá mi share fídíò yìí kó kàn wọ́n o màmá tó ń sọ̀rọ̀ yẹn tó bá mọ̀ wọ́n Yorùbá ni wọ́n ẹ bá mi share fídíò yìí kó kàn wọ́n pẹ̀lú fídíò tí mo wá fẹ́ play fún yín lẹ́yìn ìyá yìí torí Ọlọ́run ẹ bá mi share fídíò yẹn kó kàn ìyá yìí good evening good morning àwọn ìka tèmi God bless you àwọn ìka ibi tẹ́ ẹ bá wa dé nílẹ̀ Yorùbá a máa play gbogbo ayé máa rí báyìí bá mi share fídíò kó kàn Trump lára bí wọ́n ti fẹ́ pa gbọ́ ọmọ Yorùbá tán ẹ kakọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí náà. bàbá Ọbásanjọ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ètò rìkíṣí tẹ̀ ń dì káàkiri ẹ kú ètò ẹ lẹ́ Ọlọ́run á san yín lẹ́san gbogbo ohun tẹ̀ ń ṣe. ṣé Fúlàní ni kí láti kúra nígbà yín náà mo fẹ́ bi yín léèrè ṣé wọ́n bí ṣólú mẹ́ja ni. àwọn ìyá àti. wọ́n fìyàn ṣe báìsì lẹ́ fi ṣe báìsì ó dẹ̀ ń tẹ̀lé yín ẹsẹ̀ méjèèjì ìgbà táwọn gómìnà àgẹ́sì yín ṣe bóun ló ní ó tì pé òun fẹ́ bìtírẹ̀ yín ẹ̀yin ò dẹ̀ fẹ́ sowó síbi tó wá ṣó ọ̀rọ̀ ẹ̀jú tó time lọ ni ó dẹ̀ ti bẹ̀ yín ó fi style bẹ̀ yín ó fohùn bẹ̀ yín ó fọlọ́n bẹ̀ yín ṣọ́nà ni yín ni lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún àbùkù ló fẹ́ fi kàn yín láàárọ̀ ìtorí ẹ̀mọ̀ ètò tì àgbà yín àgbàrá nù ni àgbà tí ò mọ elétò ẹ̀dẹ̀lẹ́ ẹ lọ bible school ṣé bible school tẹ́ ẹ lọ ṣé wọ́n ní kẹ́ máa fi dìtẹ̀ ni. ọmọ Yorùbá ló ń àlákà bàbá Ọbásanjọ́ yìí o ṣe rí despite pé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá wọn ò ṣe dáadáa despite pé wọn ò ṣe dáadáa ọmọ Yorùbá ló ń àlákà bàbá Ọbásanjọ́ torí Fúlàní you see ibi tí politics dé Àtíkù yẹn kí ló ṣe fún wa nílẹ̀ Yorùbá Nàìjíríà generally àrùngún àpà ni Àtíkù tó kó gbogbo létà gbogbo nǹkan ẹ bá bá àwọn nǹkan tí Àtíkù tà nílẹ̀ Nàìjíríà ẹ bá mi kọ sí comment section bàbá Ọbásanjọ́ ara tá à ń sọ fún ẹ̀yin àgbàgbà wa náà lélẹ́yìí kò sí ọmọ Yorùbá kan tó máa torí politics máa bú àṣetánì Sókótó kò sí ọmọ Yorùbá náà bàbá Ọbásanjọ́ náà pè ní olórí burúkú àgbàyàgbà tí ò tó lè ó lágbára o ọmọ Yorùbá wo ni wọ́n bí ire lèmi ṣe sọ fún ìjọba yìí pé ẹ ṣe papọ̀ ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá bàbá Ọbásanjọ́ Tinubu ẹ ṣe papọ̀ àìṣe papọ̀ yín ló ran àwọn ọba àtòrí àwọn ọba ń sún tún àwọn ọmọ ìlú náà ẹ mọ̀ jẹ́ kó rí Yorùbá ní ìran tó kan ẹ wọ̀rọ̀ tí ìyá yìí sọ lẹ́nu eléyìí kan gangan ní tí mo torí ẹ̀ ṣe ṣó mo sì ń bọ̀ mo kàn fẹ́ kẹ́ gbọ́ bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́ ni màmá ó kù díẹ̀ káàtó àmọ́ bí Ọbásanjọ́ lè bí yín o ètùgbọ́n èyàn ò lè bí èmi lọ́mọ ẹ lè bí mi lọ́mọ kódà kẹ́ ti wọ 70 tẹ bá bí mi lọ́mọ ẹ̀yàn tẹ bá ẹ lè bí mi kẹ́ wọ 70 gan ẹ lè bí mi lọ́mọ tó kẹ́ ti wọ 70 ẹ lè bí mi lọ́mọ. Ọbásanjọ́ ẹ máa pawọ́ pẹ̀yìn àgbàgbà yìí ẹ̀ẹ́dá ń ta Fúlàní fọwọ́ gba yín lójú àwọn ọmọ yín náà tó wá ń ti gibọ̀ yín nímú. I don't know. ó dẹ̀ ti bẹ̀ yín ó fi style bẹ̀ yín ó fohùn bẹ̀ yín ó fọlọ́n bẹ̀ yín ṣọ́nà ni yín ni lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún àbùkù ló fẹ́ fi kàn yín láàárọ̀ ìtorí ẹ̀mọ̀ ètò tì àgbà yín àgbàrá nù ni àgbà tí ò mọ elétò ẹ̀dẹ̀lẹ́ ẹ lọ bible school ṣé bible school tẹ́ ẹ lọ ṣé wọ́n ní kẹ́ máa fi dìtẹ̀ ni bẹ́ẹ̀ tí ń pe òbí lẹ́ ń pe rábíù lẹ́ ń pe kọ́ńkọ̀só kí làwọn ènìyàn ní ṣe pẹ̀lú yín
ẹ lè jókòó gẹ́gẹ́ bí àwọn general Babangida, àwọn general Abdulsalam, àwọn Tiwa Danjuma, àwọn general Gusau, ẹ rí bí wọ́n ti sọ ọmọ wọn tún. ohun ìyá yìí gan bó ṣe ń pe general Babangida general ìyá yìí gan ohun ẹ̀gbọ́n òjò èdè Yorùbá. Bàbá Ọbásanjọ́ nínú nonsense a máa mú sense jáde. Kí lẹ̀yin náà ń wá ká? Ẹ̀yin náà ẹ jókòó jẹ́. Bàbá Ọbásanjọ́ ẹ jókòó jẹ́. Àwọn Babangida wọ́n jókòó lóòótọ́ wọ́n yín nǹkan sí lábẹ́lẹ̀, wọ́n ń sọ́pọ́ọ̀tì àwọn ọmọ wọn. Ẹ̀yin náà ẹ jókòó jẹ́. Eye lọ síbí lọ sọ́hùn torí pọ́lítíìsì. Bàbá Ọbásanjọ́ àgbà ti tó yín dà. 88 kọ́ ni bàbá ṣe ń jọ̀wọ́. Àgbà ti tó yín dà. Àgbà ti tó yín dà. Ẹ ti wáyé, ẹ ti ráyé ṣe. Gbogbo ẹ̀ náà 419 dẹ̀ ni. Ọbásanjọ́ ló ń bú APC. Yet ọmọ Ọbásanjọ́ ti di káàpù sí APC. Àtíkù ń bú APC. Ọmọ Àtíkù ti di káàpù sí APC. Àwọn bàbá wà ní ADC, PDP. Àwọn wọn wà ní APC. TAPC bá wọlé, yàrá yín lówó ń bọ̀. Tí ADC bá wọlé, yàrá yín lówó ń bọ̀. Tí PDP bá wọlé, yàrá yín lówó ń bọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ mẹ̀kúnnù àwa la dágun lọ́wọ́ yín. Àwọn ọmọ mẹ̀kúnnù àwa la dágun lọ́wọ́ yín. À ń bọ̀ ni o, àti ìdè o. I am not blaming that woman. I am just telling her to do it jẹ́jẹ́. Ẹjẹ́ àtẹ̀ jẹ́jẹ́. Tó bá pè ìyá ìgbà lọ́mọ tí ò tó wọn ń bú wọn, màá sọ̀rọ̀. Ẹjẹ́ àtẹ̀ ẹni mi ò ṣẹ́ ni èèyàn mi ò ṣèyàn. Àní ṣẹ́rí Nigeria is sitting on the keg of gunpowder báyìí. Nigeria orí ó máa búlò lẹ́yìn. Ó máa pé àwọn Amẹ́ríkà náà ti sọ pé kán pín Nigeria. Wọ́n ti sọ pé ọ̀nà mélòó ni káwọn pín sí. Wọ́n ti ń lo Nigeria X fún Nigeria. Àwọn Amẹ́ríkà náà ti sọ gọ́tà àbí kí lórúkọ máa yẹn òun náà wọ́n ti sọ. Wọ́n ti ní kí wọ́n pín Nàìjíríà. Wọ́n ti ní kí wọ́n pín Nàìjíríà yẹn gbálẹ̀ Yorùbá èdè fọwọ́ lẹ́rán àwọn Fúlàní. Àwọn náà ò ní gbà ní kí Nàìjíríà pín. Wọ́n ní Trump wọ́n ló ń forí ọkà ọmú mo lè jẹ́rìí Trump. Ọ̀gá wa bíbí ọ̀gá wa òun ò gbọ́n pa. Kò láìkí ẹ̀ máa threatening òun Gumi ti threatening àwọn náà tánà ti threatening àbẹ̀wò pé Nàìjíríà máa padà pín náà ló ti expire. Nàìjíríà ti expire. Mo kí yín good evening good morning good gbogbo ẹ̀. Bàbá Ọbásanjọ́ èyí náà ẹ jókòó jẹ́ nínú nonsense sense máa ń wà ń bẹ̀. Ẹ jókòó jẹ́ ti dàgbà. Ayin bàbá gbọ́n sókè. Tí wọ́n ṣàgbéjẹ́ mọ́wọ́ àfi kẹ́ máa kúrú kẹ́ máa ga. A gbọ́ pé òtẹ́ẹ̀lì ní Tinubu fún yín. Ẹ lò 3 days lẹ́ ń pè Òbí lẹ́ ń pè Rábì tẹ́ǹsán tí wọ́n ti owó sí yín. Ẹ má fàbùkù kanra yín fa. Torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ọlọ́run ló fẹ́ lò fún Nàìjíríà ẹ̀yin ò dẹ̀ fẹ́ gbà. Ọlọ́run lẹ́ ń bá fọ́ náà á dẹ̀ fàbùkù kàn yín. Èyí tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á jẹ́ kójú tì yín á tẹ́lẹ̀. Ẹ jọ torí Ọlọ́run ẹni tó bá gbà pé Ọlọ́run fẹ́ lo Àtíkù ẹ bá mi náwó sókè ní comment section. Ọlọ́run fẹ́ lo Àtíkù fún Nàìjíríà ní 2027. Tó bá pẹ́ lóòótọ́ Ọlọ́run fẹ́ lo Àtíkù tó ta gbogbo property Nàìjíríà tán. Tó bá pẹ́ lóòótọ́ Ọlọ́run fẹ́ lo Àtíkù bos kí ló ń parí lẹ́rìn báyìí. À ń sọ̀rọ̀ gidi ẹ̀dẹ̀ ń rẹ́rìn. Tó bá pẹ́ lóòótọ́ Ọlọ́run fẹ́ lo Àtíkù. Ẹ jọ̀ọ́ mo fẹ́ play fídíò kan mo ń sọ fún yín o. Ìwọ tó bá mọ̀ pé ọkàn ẹ ò lè lọ sùn lẹ́yìn ìyá fẹ́ play fídíò yẹn. Ẹni tí ọkàn ẹ bá ti lè kó lọ sùn. Àwọn àgbà káwọn èèyàn pè wọlé ẹ̀ka ètè gbọ́hùn yá yìí. Ọlọ́run fẹ́ lo Àtíkù Àtíkù wèrè. Ọlọ́run fẹ́ lo Àtíkù. Màmá kí ló dé? Ọlọ́run fẹ́ lo Àtíkù. Àlá òkè wọn náà láwùn ló fẹ́ lo Àtíkù. Àtíkù. Wọ́n ti owó sí yín. Ẹ má fàbùkù kanra yín fa. Torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ọlọ́run ló fẹ́ lò fún Nàìjíríà ẹ̀yin ò dẹ̀ fẹ́ gbà. Ọlọ́run lẹ́ ń bá fọ́ náà á dẹ̀ fàbùkù kàn yín. Èyí tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á jẹ́ kójú tì yín á tẹ́lẹ̀gbẹ̀ lẹ́yìn yín. Kí ló dé? Nígbà tẹ́ wà ń prison yìí ó là bó ti ń ṣe nìyẹn bẹ́ẹ̀ pé Ṣéwù Musa Yar'Adua ló wà ń bẹ̀ bó ti ń ṣe pẹ̀lú yín nìyẹn. Ọ̀la ọ̀túnla tó bá fẹ́ sọ̀rọ̀ àná ẹ̀yin ni bóòsùn ẹ̀yin ni lọ̀gá àwọn ẹ̀yin ni gbogbo ẹ̀. Ṣé Kọ́ńpọ̀só lè ṣe bẹ́ẹ̀ fún yín àbóbí? Torí ẹ̀ ní Fáyọ̀ṣe fífi yín wọlé níbi bábí ẹ̀ tó pè yín tó láàlì yín. Ẹ kì í ṣàgbà. Àwọn Yorùbá wọn dẹ̀ respect yín àṣàgbà tó ń tolé àgbà tó ń da nǹkan ọdún everybody mọ̀ yín sí. Ọmọ stop am. Fúlàní nìyá ìpẹ̀lẹ́dẹ̀ ẹnu wọn. Àgbà ni bàbá Ọbásanjọ́ ńlẹ̀ Yorùbá. Èmi Yorùbá Wuyi gbà pé àgbà ni. Ọmọ ẹni ò ṣe ni ọmọ mi ò ṣe kíní kan. Ní fi wá láàárọ̀ lásán.
bàbá Ọbásanjọ́ lè má láìkì Yorùbá ṣùgbọ́n orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ tó bá yá ojú wọn máa padà já táwọn Fúlàní bá sán wọn nígi lórí ara náà lẹ́yìn náà ti ń sán wọn nígi lórí yẹn Ọbásanjọ́ máa padà wá sílé Fúlàní ní ìyá yìí pẹ̀lú èdè God bless you alẹ́wà Fúlàní ní pẹ̀lú èdè yìí àti kúrèrè ìyá ẹ má nígbà kẹ bú àwọn bàbá wa ẹ ti gbọ́ nípa Ọbásanjọ́ yìí náà lọ ṣe ewé ẹgbẹ́ jẹ́ mọ́wọ́ ẹgbẹ́ àgbọ̀dẹ́lẹ̀. ẹ ṣe question ara yín bàbá tẹ bá sùn tẹ bá jí ńkọ́ torí ètè lẹ fi ń jí ètè lẹ fi ń sùn tẹ bá wà nínú period yẹn tọ́lọ́run bá mú yín lọ ńkọ́ tó mẹ́rin kí lẹ fẹ́ lọ bọ́lọ̀ ń sọ ẹlẹ́ẹ̀ padà sí school ẹ̀ ń ka bible ṣé bible ètè ni wọ́n ní kẹ́ máa fi ṣe ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ sọwọ́ síbi táwọn ń gbé kẹ́ fi Àtíkù lẹ́rùn lẹ̀ tẹ bá ní blessing tẹ máa fàtìkù ẹ fún tẹ́ ẹ bá ní ẹ fílẹ̀ máa wò ó nà kò dẹ̀ tọrọ owó lọ́wọ́ yín kò dẹ̀ sunkún sí yín ó ń respect yín dọ̀la dọ̀túnla anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́ anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́ 2003 èmi wà ní campaigning àǹtí Ìyábọ̀ àwa ló tẹ̀lé èmi mo bí léèrè ní òtẹ́ẹ̀lì pé kí ló dé tó fi tẹ̀lé bàbá ó ní ọ̀rọ̀ òun àti bàbá ò ní wọra ẹni tá a fẹ́ yín tá a ṣe tẹ́ ẹ̀ bá sí láyé lónìí Àtíkù ò ní jẹ́ káwọn ọmọ yín ráre ẹ mú gbogbo ẹ̀ ń tẹ́ báṣubàṣu ṣọ́ọ̀bọ ni yín ni torí ẹni tí ò bá ti mẹ́ni tó fọ́ràn ọ̀bọ ni yín bàbá ṣọ́ọ̀bọ ni ẹ sọ mi ṣọ́ọ̀bọ ni yín tẹ́ bá ṣọ̀bẹ jẹ́ ká mọ̀ pọ̀ bọ̀ ní tọ́rọ̀ bọ̀ ló máa ń fò káàkiri bí aláìní ròònù báyìí kí ló dé ẹ tọwọ́ yín baṣọ o mo kàn wá fún yín ní kìlọ̀ ni mo fún yín ní kìlọ̀ a lè lágbàlagbà bíi yín ní nọ́ọ̀tì èmi ọmọ Yorùbá ni mí àti ìyá mi àti bàbá mi owó tí mo ní ni mò ń yá yín a lè lágbàlagbà bíi tiyín lókè ọ̀yà kó máa ṣe báṣubàṣu tẹ̀ ń ṣe bàbá gbogbo èèyàn ló identify Àtíkù pẹ̀lú yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí wọ́n ti ń wo Àtíkù wò yín tẹ́ ẹ̀ bá ní bá a ṣe nǹkan kan nípa kó di ààrẹ ẹ fílẹ̀ èwo lẹ̀ ń súná sí bíbá lẹ̀ ń súná sókè lẹ̀ ń súná sísàlẹ̀ kí ló dé lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún àbùkù náà lẹ máa kàn tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Àtíkù mo ṣẹlẹ̀ mo ṣiṣi yín létí tẹ́ ẹ̀ bá dẹ́yìn ẹ máa rí ṣàkàṣàkà lẹ́yìn ẹ̀ ó dàbọ̀. tẹ bá wọ̀rọ̀ tó sọ ó ní àní nírú àgbàlagbà bíi ti yín ní north ó wá padà sẹ́yìn ó ní àlè nírú àgbàlagbà bíi ti yín ní north ó wá padà sẹ́yìn. tẹ́ ẹ̀ bá ní ẹ fílẹ̀ máa wò ó nà kò dẹ̀ tọrọ owó lọ́wọ́ yín kò dẹ̀ sunkún sí yín ó ń respect yín dọ̀la dọ̀túnla anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́ anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́ 2003 èmi wà ní campaigning àǹtí Ìyábọ̀ àwa ló tẹ̀lé èmi mo bí léèrè ní òtẹ́ẹ̀lì pé kí ló dé tó fi tẹ̀lé bàbá ó ní ọ̀rọ̀ òun àti bàbá ò ní wọra ẹni tá a fẹ́ yín tá a ṣe tẹ́ ẹ̀ bá sí láyé lónìí Àtíkù ò ní jẹ́ káwọn ọmọ yín ráre ẹ mú gbogbo ẹ̀ ń tẹ́ báṣubàṣu ṣọ́ọ̀bọ ni yín ni torí ẹni tí ò bá ti mẹ́ni tó fọ́ràn ọ̀bọ ni yín bàbá ṣọ́ọ̀bọ ni ẹ sọ mi ṣọ́ọ̀bọ ni yín tẹ́ bá ṣọ̀bẹ jẹ́ ká mọ̀ pọ̀ bọ̀ ní tọ́rọ̀ bọ̀ ló máa ń fò káàkiri bí aláìní ròònù báyìí kí ló dé ẹ tọwọ́ yín baṣọ o mo kàn wá fún yín ní kìlọ̀ ni mo fún yín ní kìlọ̀ a lè lágbàlagbà bíi yín ní nọ́ọ̀tì èmi ọmọ Yorùbá ni mí. ṣé gbọ́ a lè ní àgbàlagbà bíi ti yín ní north ó wá padà ó ní èmi ọmọ Yorùbá ni mí ẹ jọ lórí eléyìí ẹ bá wa sọ̀rọ̀ sórí ẹ̀ kíyàn méjì pè wọlé mo dẹ̀ sọ fún yín fídíò tá a fẹ́ play lẹ́yìn ìyá yìí ẹ̀yin tẹ́kùn ní Yorùbá gbé ibi tílẹ̀ Yorùbá dé dúró for now ẹ lọ sùn ẹgbẹ́ mo bí ṣe lè block àwọn ìyá kan ní màá ti block wọn ìníjẹ́ kan pèsè orí show yìí if your mind cannot base go and sùn. So lórí ọ̀rọ̀ ìyá yìí mo fẹ́ rí comment ẹ̀yìn ní comment section ṣé Yorùbá ni ìyá yìí number one nìyẹn ṣé Yorùbá ni obìnrin yìí tó ń sọ̀rọ̀ sọ Ọbásanjọ́ ṣàkàṣàkà báyìí ẹ kí ń ṣe Yorùbá o ìyá yìí ẹ kí ń ṣe Yorùbá ò kí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àwọn tí wọ́n já síwájú wa báyìí ẹ bá wa gbóhùn sókè bàbá wa. Hello Yorùbá Wuyi ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí o. mi ò ní wá ẹtì gbogbo fúgàmù ẹni kan wá ń jù ṣẹ̀rí tó tó wá jù wá yìí ṣùgbọ́n wá fẹ́ wọ́n létí òkú bá a sọ fúgàmù ọmọ àlè tó lọ sọ pé Yorùbá ní ìṣọ̀wọ́ òṣè Yorùbá ní ìṣọmọ ẹ bá a sọ lálẹ́ yìí ọmọ àlè ní ẹ wọ́n ṣe lórí ọ̀rọ̀ ìyáálé tó sọ̀rọ̀ yìí ẹ ló mà. a wà pẹ̀lú yín ẹ̀yin lẹ́yìn tí wọ́n ń gbé fúgàmù yẹn wá mú bọ̀. ẹ má a gbé wá. nẹ́tíwọ̀kì yín ò da Nàìjíríà lẹ́wà nẹ́tíwọ̀kì yín ò da o nẹ́tíwọ̀kì yín ò da o tó nẹ́tíwọ̀kì yín ò da so a máa ní èèyàn kan àbí méjì sí kí wọ́n pè wọlé
ká tó ṣe àwọn fídíò tó ní ká bá wọn gbé wá yẹn ẹ jẹ́ kí n ẹ bá wa gbóhùn sókè. Hello. Ìyá ẹ bá wa gbóhùn sókè. Ṣé tí ohun màmá tó ń sọ̀rọ̀ yìí ó sọ pé òun yẹ̀yẹ̀ Ọbásanjọ́ kó lórí yẹ̀yẹ̀ ó ń tó àṣírí ọkọ ẹ̀ síta ni. Ẹ jẹ́ ká wo ní ọ̀rọ̀ Nàìjíríà yìí ká pé Nàìjíríà ó ti wà ní last bus stop. Wọ́n bá tiẹ̀ tó wá sọ pé wọ́n ń tò kò lè pọ́n ọkọ ẹ̀ tó pọ́n ọkọ ẹ̀ ló ń ṣe náà kò ń ṣọ̀rọ̀ ìdí Nàìjíríà. Ṣé ìyàwó Àtíkù ni? Fake Nàìjíríà. Ṣé ìyàwó Àtíkù ni? Ìyàwó Àtíkù ni. Ìyàwó ẹ̀ ni. Ok, Títí Àtíkù lélẹ́yìí. Ó tiẹ̀. Òun ni. Èmi ò mọ̀. Òun ni àwọn ọmọ Yorùbá tá a kú fẹ́. Ó tiẹ̀ ti dáa. Tó yẹ sọ pé tẹ́tílẹ́lẹ̀ tó sọ pé ìyá òun àti bàbá òun ọmọ eléyìí ò ṣe ọmọ Yorùbá wọn ti fọwọ́ fún ìdò. Bàbá wa ẹ bá wa kó níbi tẹ́ wà yẹn kẹ́ pé padà. Kí ni ẹ̀ ó hàn. Máa pè padà. Ká tó play tó fídíò tó ní kí n máa hàn play yẹn ẹ jẹ́ kí n play fídíò tí mo ní ká play. Hello. Wọ́n bá bá mi gbọ́ nǹkan tó ń sọ fún ọmọ bá mi sọ fún wọn. Ọmọ Yorùbá tí wọ́n jí gbé ó mà ṣe. Tára alẹ́ ẹni bá jalè ó ṣe làáwí. Gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń jà sí ẹnìkan ní APC ẹnìkan ní PDP ẹnìkan l'Àtíkù ló fẹ́ wọlé ìyá Títí Àtíkù jẹ́ pé lóòótọ́ ìyàwó Àtíkù o ẹ bá mi share fídíò kó kàn. Ẹ bá mi share fídíò yìí kó kàn pé ibi tí gbogbo wọn pátá tí wọ́n bá wa dé nílẹ̀ Yorùbá ibẹ̀ la dé. Ẹ jẹ́ ká gbọ́ ọmọ this country don finish o. See the way bandits are negotiating for human being. Ọlọ́run dákun má jẹ́ kí a bọ́ sí ọwọ́ àwọn ajínigbé. Ẹ wá wo bí wọ́n ṣe ń ná èèyàn bí ẹni pé wọ́n ń ná ẹran. Now let's listen o. Wọ́n bá bá mi gbọ́ nǹkan tó ń sọ fún ọmọ bá mi sọ fún wọn. Ok, Títí kọ́ wọ́n ní Títí kọ́ o. Hello. Ọmọ ya. Ya bàbá. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Lónìí ọ̀rọ̀ parí lọ́dọ̀ rẹ̀ báwo ni kí ni ó ṣe àti màmá rẹ̀. Èlò ni gangan ni ká wá gangan fún mu ti màmá wa. Èló ni o ti sọ fún ọ̀gá èló ni o ti sọ fún ọ̀gá báwo ni ó ṣe báyìí. A ti rí 2.5 báyìí 2.5 million. 2 million 5 ṣáà jẹ́ 2 million 5. Èlò ni ká. Lónìí ìyá ẹ̀yìn ọ̀pọ̀ àmọ́ mi rẹ̀. Èlò ni ká wá gangan lé èlò ni ká wá. Ọ̀pọ̀ àmọ́ mi rẹ̀ lónìí. Èlò ni. Wọ́n sọ fún ọmọ wípé lẹ́ni làwọn máa pa mọ́ mi ẹ̀. Ọmọ Yorùbá ni wọ́n ná nílẹ̀ Yorùbá yìí o bí ẹran lẹ́ni là pa mọ́ mi rẹ̀ lẹ́ni là pa mọ́ mi rẹ̀ lẹ́ni là pa mọ́ mi rẹ̀ wọ́n náà fẹ́ fún wọn ní 2.5 million. Ẹni tó ń sọ̀rọ̀ yìí gan ṣé níbi ohun ẹ̀ tó wọ́ọ̀tì 500,000 naira. Ibo ni wọ́n ti rí 2.5 million tí ìgbọ́délẹ̀ o. Ibo ni wọ́n ti rí 2.5 million. Wọ́n wá ní ọ̀rọ̀ 2.5 million kọ́ o ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ gbà. Ní ká wá èlò. Hello. Hello. Ẹ rí i pé Fúlàní tó gbọ́ Yorùbá ló ń translate fún Fúlàní ọ̀gá wọn tí ò gbọ́ Yorùbá. Ìkan ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ló ń bá wọn negotiate ẹ̀mí ìyá wọn. Ó wá ń bèrè lọ́wọ́ ọ̀gá ó ní èló lọ̀gá ti sọ fún ẹ. Olúwa ń translate ẹ̀ fún ọ̀gá. Àwọn bàbá Ọbásanjọ́ torí wọ́n pè yín lọ́bọ nísìn. Àwọn bàbá Tinubu. Àwọn bàbá wa Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì. Àwọn bàbá wa Aláàfin. Àwọn bàbá wa Àwùjalè òtẹ̀ tí ì jẹ́. Ẹ má dákọ̀ àwọn ọba yẹn. Àwọn bàbá ọba Gandhi. Àwọn bàbá wa Olúbàdàn. Àwọn bàbá wa ní Kwara State. Àtàwọn bàbá wa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọn ò máa rí eléyìí o torí ọmọ tálíkà ni wọ́n ná. Fúlàní tí ò gbọ́ Yorùbá lórí ilẹ̀ wa wọ́n wá ń bí pé gánà ó wá ń sọ fún wọn lédè náà ẹ sọ̀rọ̀. Hello. 20 million ni ó sọ lónìí kò sí ọ̀rọ̀ kankan 20 million tó bá. Ẹjọ́ èlò lẹ gbọ́ pòpè bóyá ẹjọ́ èlò lẹ gbọ́ pòpè lórí YouTube àárí kọ́mẹ́ǹtì mọ́ TikTok ẹ ṣe mo like mo kọ́mẹ́ǹtì yẹn ń lọ
ẹjọ́ èló lẹ gbọ́ pé ó pé o torí mi gbọ́ Fúlàní mi gbọ́ èdè Fúlàní yẹn dáadáa ẹ bá mi gbọ́ ètò pé tó bá mi sọ. Hello. 20 million ni ó sọ lónìí kò sí ọ̀rọ̀ kankan 20 million tó bá ó fẹ́ mọ́ mi rẹ̀ tó bá kò ní fẹ́ fún àdánù bí. Hello. ó ti jẹ́ kó gbọ́ mi. Mo gbọ́ yín ẹjọ́ èlò ní ká wá owó yẹn ti pọ̀jù àlè rówó yẹn. 20 million 20. Ẹ dákun ẹjọ́ a lè rí 20 ẹ dákun kò síbi tá a ti fẹ́ rí 20 ẹ dákun jọ torí tọ́lọ́run. Wúlọ́ọ̀dì ọ̀rọ̀ dákun kò sí ní ṣé ẹni ọ̀jẹ̀ dákun ni àbí kí ni ọ̀fẹ́ fẹ́. Mo mọ̀ pé ni. rárá mo mọ̀ pé ẹ̀jẹ̀ dákun bọ́ jọ dákun jọ. Fúlàní ló ń sọ fún Yorùbá wípé tó fẹ́ ya wèrè ni oníkọlọ́ mú 20 million wá ó ń bá àwọn sọ̀rọ̀ 2.5 million ó ní tó fẹ́ ya wèrè ni lẹ́yìn ó máa dúnbù yẹ ó lò máa dúnbù yẹ kó lọ mú 20 million wá bí wọ́n fẹ́ rí 20 million yẹn ò yé mi ó ní kò ní dín sílẹ̀ kan ó máa dúnbù yẹ ẹ̀jẹ̀ ti wà lójú wọn nílẹ̀ Yorùbá a sọ pé wọ́n ti sọ̀ráǹdì ilẹ̀ Yorùbá a dẹ̀ pariwo fún yín tó ẹ bá mi ṣe àdúrà fún Àdìsá ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho a pariwo fún yín a sọ fún yín náà ẹ jẹ́ adádúró Sunday Ìgbòho ń jẹ ìyà ìmọ̀dí Sunday Ìgbòho wà lẹ́yìn odi kò lè ṣiṣẹ́ kò lè ṣàbọ̀ ó ń jẹ ìyà ìmọ̀dí nítorí pé ó sọ fún yín wípé wọ́n ń bọ̀ wá pa yín Sunday Ìgbòho sọ fún yín ìyá ẹnìkan nìyẹn o 20 million a sọ fún yín èèyàn ọmọ Yorùbá a sọ fún yín ṣùgbọ́n ẹ kan gi méjì ẹ sọ̀rọ̀ sókè 20 million. Èló ni ká wá sí ìyẹn. 20 million kò sí nǹkan kálẹ̀ bíi 20 million ṣé gbọ́ mi. Dákun jọ torí tọ́lọ́run. Ṣé yìí ni ọ̀fẹ́sẹ̀ báyìí ṣe kẹ̀ kọ̀ sẹ́yìn yẹn gidi ni ṣẹ́ báwo ni agídí ni ìwọ. Ẹ jẹ́ ká wá pé kó pé 3 dákun. Ẹ lọ. Kó pé 3. 3 kọ́ ọ̀rọ̀ 3 kọ́ mo fi ọlọ́gbùdà sọ́rí tó bá kò ní fẹ́ ẹ̀yà ẹ̀mí ọ̀pá ẹ̀yà ẹ̀ tó bá kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi. Dákun òun náà ọ̀rọ̀ gidi náà mò ń sọ dákun jọ torí tọ́lọ́run dúwàlà. Jọ́mẹ́lò lónìí ọgbẹ́ ó sọ fún báyìí ọgbẹ́ 2 million kẹ́ẹ̀sì ọ̀rọ̀ 2 million kẹ́ẹ̀sì 20 million náà rẹ̀ tó bá ọ̀fẹ́ ìyá rẹ̀ 20 million ní kò ní tó bá kò ní fẹ́ lónìí ga ó dùbú ìyá rẹ̀ dákun. wà á dúnbù yẹ ó ní ìmù ní ẹran léyà tó bá fẹ́ lọ ẹran léyà tó bá èló ní ẹran léyà o tó ní 5 million ẹgbà 3 million àríwá kò gbà ẹ mú 3.5 wá àríwá yẹ kí n san 3.2 ló gba 3.1 ẹ san 3.50 ẹ fi jẹ kan kún eléyìí wọ́n ní jálẹ̀ ní ọjà Kingsway 20 million kò ní gbogbo ìyá rẹ ó máa dúnbù ìyá rẹ 20 million. àwọn Ọbásanjọ́ ranjú kalẹ̀ o àwọn bàbá wa ilẹ̀ Yorùbá dádì wa Tinubu wọ́n ranjú kalẹ̀ o wọ́n rí tó ń ṣe wá ilẹ̀ Yorùbá Àdìsá ọmọ Adéyẹmọ tó ní kírú eléyìí má ṣẹlẹ̀ òní wọ́n lé sẹ́yìn òní wọ́n wá bẹ̀rẹ̀ ìjà gbáko láàrin ara wọn Ọbásanjọ́ Yorùbá Tinubu bá ṣe Aláàfin Yorùbá oníke ọní Yorùbá kíní kan ṣe 20 million tó bá wá gba 20 million yẹn tán kí ni wọ́n máa fi 20 million yẹn rà àwọn ọmọ kàwọn gan ni wọn ní adé sí Banana Island wọn ní adé sí Ìkòyí kódà wọn ò ní adé sí Èbúté Mẹ́ta 20 million kí ni wọ́n máa fi 20 million rà ọmọ Yorùbá 20 million tó fẹ́ gba 20 million yìí kí ni wọ́n máa fi 20 million yẹn rà 20 million kí ni wọ́n máa fi rà. Jọ torí tọ́lọ́run jákùnjọ. Sọ́ọ́rì ọtí gbọ́ kí ni ẹni o ti sọ fún ọ. Bẹ́ẹ̀ mo gbọ́ gbogbo tó ń sọ fún mi dákùnjọ. 3 ni a lè 3 ká wá 3 dákun. Dákùnjọ. Jọ torí tọ́lọ́run já wá 3 ká gba ìyá wa dákun. Jọ. Hello? Oh. Yes, ma. No, mi lẹ́gbàá gidi nígbà yẹn.
Ẹgbà mi ò jẹ́ rí. Hello. Hello. Yes. Yes. Sọ́gbọ́n fẹ́ yẹ ẹsẹ̀ ṣe sọ́gbọ́n. Yes. Yes. Hey. Mo kú o. Mo kú o. Mo kú o. How do you feel? Wọ́n na ìyá. Ọmọdé ń gbọ́ wípé wọ́n na ìyá òun. Wọ́n na ìyá ní ẹgbàá tóun ò jẹ́ tóun ti dáyé náà fi ń nà òun. Yé òun kú. Bàbá Ọbásanjọ́ ẹ̀wà ń bẹ̀bí tẹ́ ẹranjú kalẹ̀ sí. Bàbá Tinubu ẹ̀wà ń bẹ̀bí tẹ́ ẹranjú kalẹ̀ sí o. 20 million wọ́n á gba 20 million. Wọ́n á tún lọ fi ra irin náà máa fi gbé ẹlòmíì. Nílẹ̀ Yorùbá àdè ní ẹgbẹ́ adádúrà wa àtàwọn olórí burúkú yìí ò kì í ṣe kọ̀ọ̀kan náà àjọra wa níbi kankan ẹranjú kalẹ̀ yàrá gbalẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ ìjọba ẹ̀ tẹ́ máa jọba lé lórí tó bá ti pa everybody tán tó máa fojú gbogbo wa torí ọmọkùnrin yìí kò ní ṣe àfọ́fún mi lè sọ o lọ́ra lẹ́mìí ìdáríjì jù wa lọ Ọlọ́run ṣe ìyá mi ti kú. Ọmọkùnrin yóò ní dáríjì gbogbo ẹ̀yà gbalẹ̀ Yorùbá láti orí pírẹsidẹ́ǹtì lórí kánsẹ́lọ̀ wọ́n na ìyá ẹ̀. Ibo ló ti fẹ́ rí 20 million tó bá rí 20 million ṣé á dúró kọ́ máa nà ìyá òun báyìí. Wọ́n wá gba 20 million yẹn tó lọ fi ra irinṣẹ́ tó máa fi gbẹ́lò mi. Ẹni tó bá fẹ́ pè wọlé pè wọlé. Ẹni tó ti pè wọlé 20 million wọ́n lọ fi ra irinṣẹ́ tí wọ́n tún máa fi gbé ẹlòmíì. Bàbá wa gbóhùn sókè bàbá wa 20 million. Yá Sunday o Sunday. Ẹ ṣeun. Ẹ wo ẹ má bínú ọjọ́ darí. Ìgbà tí máa fi pè mí padà yẹn ẹ wò ó. N tó ń dùn nù wa ò ní bá wà ló jẹ o. Àṣẹ sókè pọ́dọ̀ mi kí n sọ. Nǹkan tó wà lára mi ló ń jọ mí lẹ́nu ìlú. Tẹ̀sí ìtúpa ìtàn máa ṣe ìyẹ. So ṣe rí bàbá sọjọ́ gbogbo ìtọ́kù tó máa lò láyé mi ò kò ti tó èyí tí wọ́n fi lò. Láéláé wọ́n fẹ́ lo 200 years ni. So wọ́n ní ọba tó jẹ́ tí ìlú tòrò ni èyí tó kù táwọn èèyàn máa fi sọ̀rọ̀ wọn ní èpè ni ṣé bàbá Ọbásanjọ́ wà wọ́n wà tó da Nàìjíríà rò wọn kì í bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀ náà káwọn ti túnṣe ẹ bá rántí ọdún tó kọjá tí bàbá kú sí aṣọ ọ̀sẹ̀lẹ̀ tó ní àwọn ń bẹ̀bẹ̀ fún gbogbo táwọn fi di fún ọmọ Nàìjíríà wọ́n ti gbé ìgbésẹ̀ yìí gbàgbéjì ló kún wọn kù. Lọ́nà ṣàánú ni o. Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè ẹ ṣe bàbá wa. Ẹ̀wọ̀n wọn Fúlàní tó ti mú yọ̀tọ̀ wọ́n wá sọ èèyàn di owó. Ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rìn 20 million Pan Africa bá wa gbóhùn sókè. Èèyàn ní bí ìgbà tí èèyàn ń dọ́jà. Kí ló tó ń flag show mi ta ló ń flag show mi tó fẹ́ gba ìpè ẹ má ẹjọ́ tó yọ ọlọ́mọ ìkí nǹkan ra mọ́ mi o. Ó ná ara o. Pan Africa bá wa gbóhùn sókè ìyàwó amúnikẹ́ bá wa gbóhùn sókè kí ló ń ṣẹlẹ̀ Pan Africa ṣé ń sọ̀rọ̀ àgbọ̀ ní kò sẹ́ ti on mute. Mo ń gbọ́ mi tí mo tù tàrí so ọ̀rọ̀ ọba bá sọ tó ń tiẹ̀ orí tó bá dájú yẹn dé ó kù sọ̀rọ̀ wọn. Ẹ ṣe bàbá wa. Ẹ lọ sọ́ọ̀tù. Ẹ pè mí lẹ́yìn ètò ká sọ̀rọ̀. Ya. Ọlọ́run á fún yín àlàáfíà. Ṣáwọn ìyàwó amúníkà ṣe wà ń bẹ̀? Àwọn èèyàn sọ̀rọ̀ lórí TikTok àgbọ̀ o kí ló ṣẹlẹ̀ o. Ìyàwó amúníkà kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ lórí TikTok àgbọ̀n táwọn èèyàn ń sọ o. Ìyàwó amúníkà ṣe wà ń bẹ̀? Agboola fine hero ó ní Sunday Igboho dà kó lọ rescue ìyá. Ẹ gbọ́ Mr. Agboola ní Sunday Igboho dà kó lọ rescue ìyá. Pan Africa ìyàwó amúníkà
àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí TikTok àbẹ́mi ni mi gbọ́ ni kí ló ń ṣẹlẹ̀. You can hear me mo bóyá ẹ̀ ń sọ̀rọ̀ ṣẹ́yìn ń sọ̀rọ̀ àwọn ọ̀gbẹ́ni tẹ̀ ń sọ̀rọ̀ lórí TikTok yìí. Everyone is hearing me. I think Ìyàwó Amúníkà is talking. Pan Africa ta ló ń sọ ẹ ti unmute. Everybody should unmute on TikTok. Mr. Adeyemi náà ti ṣe unmute náà gbọ́n nǹkan tẹ̀ ń sọ. Adeyemi just show my microphone is muted. Okay, let me unmute you. TikTok gbọ́n nǹkan tẹ̀ ń sọ tábà ti gbọ́ yín bóyá kẹ́ máa bọ̀ lórí YouTube ní ìgbọ́n ọ̀kan àbẹ́yìn gbọ́n nǹkan táwọn ará TikTok ń sọ fún ẹ̀pọ́dọ̀ mi nìkan ni. TikTok bóyá kó ní kálukú everyone is unmuted the problem must be from me okay well, how can then what can I do kí ni mo lè ṣe. Kí ni mo lè ṣe? Everyone is unmuted. I know. I don't know what to do. But mo ti máa rí mic mi. Bóyá kí n disconnect yín kí n tún yín gbé wọlé padà. Ẹ tún request yẹn send. Mo ti disconnect gbogbo ẹ̀yin tẹ́ wà. Go off and come back. Mo ti disconnect gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok. So ẹ send request kí n gbé yín wọlé padà again. Now 20 million ni wọ́n ní kí wọ́n lọ mú wá. Bá ṣe fẹ́ rí 20 million nísìn ẹ̀yin èèyàn mi ẹ bá wa dá sí ètò yìí mọ̀ pé lẹ̀ ti ṣú àwọn èèyàn ti lọ sùn bẹ́ẹ̀ 20 million yìí fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sórí ẹ̀ ẹ bá wa gbóhùn sókè. Mr. Adeyemi ẹ sọ̀rọ̀ ní mo fẹ́ mọ̀ bóyá ọ̀dọ̀ mi ẹ gbóhùn sókè. ẹ gbọ́dọ̀ bàtà. yọ kan pẹ̀lú. Ọlọ́run máa ṣàánú wa àkókò ní di ẹran lọ́wọ́ àkókò ní ẹran bíi súyà lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. adẹ ẹ̀kọ́ àtìpó ọdún ẹ̀mí àjọpọ̀ ẹ̀rí níbi tá a ti ń bá lọ yìí ló àṣẹ tọdún gbogbo wa ń jẹ tọdún ọdún tó pa sí Nàìjíríà máa pín. àṣẹ Èdùmàrè. Mr. Adeyemi ọ̀rọ̀ mi ìtùkà gbọ́ yín. Nàìjíríà àti ń gbọ́ yín sí ẹni sùúrù Mr. Adeyemi. à ń gbọ́ yín sà. ló mú Nàìjíríà ní 2027 pẹ̀lú àṣẹ Ọlọ́run. àṣẹ Èdùmàrè bá wa ṣàṣẹ. ẹ̀yin tẹ̀ ń flag show mi ẹ continue kò ní dáa fún yín tẹ́ bá stop. ẹ̀yin tẹ̀ ń flag show mi tẹ́ bá stop kò ní dáa fún yín ẹ continue. Mr. Adeyemi bá wa gbóhùn sókè. Yoruba Wuyi Jade kalẹ̀ mo kún yẹ kú ṣe o. Oh, okay. Now I understand. Mo ń lo kíní méjì ni. Ẹ káàbọ̀, à ń gbọ́ yín. Ṣé rí tàkọ́kọ́ ìyá yẹn àánú ìyá yẹn ṣe gan aráta mi. Ìgbà tí mo wo mo rí fídíò yẹn níjẹta àánú ṣe mí gan ṣóyè yín. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì àwọn bíi bàbá Ọbásanjọ́ àwọn tó tà wá nìyẹn tó yẹ yín so tẹ bá nọtì bàbá Ọbásanjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bàbá kò ń dá sí i ìgbọ́n tó bá délẹ̀ Ìgbò àbílẹ̀ Haúsá ẹ̀ máa rí bàbá ń bẹ̀ kí ló dé tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n àwọn ẹnu ń kù wọ́n pé wọ́n kì í ṣe ọmọ Yorùbá àwọn náà dẹ́hùn wà pé kì í ṣe ọmọ Yorùbá tó yẹ yín. à ń gbọ́ yín sà. ìgbà tẹ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin la máa padà rí lọ́la ń sìn tẹ máa gbé aṣọ kérúbù sọ́rùn tẹ máa wàásù lórí píù. ṣé nǹkan tí ó yẹ kẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá tí ẹ̀ ṣe. mi àti bàbá mi owó tí mo ní kiri ẹ kó ètò. à ń gbọ́ yín sà. ṣe rí ẹlẹ́ẹ̀kejì tó yẹ yín ṣe rí Mrs. Títílayọ̀ Àtíkù. ṣé Títílayọ̀ Àtíkù lélẹ́yìn ni ṣé òun gangan lélẹ́ ẹnìkan sọ pé òun kọ́ òun. Títílayọ̀ Àtíkù ni ọmọ Yorùbá ni èdè mẹ́ta ló gbọ́ yóò gbọ́ Haúsá gbọ́ kù ló gbọ́ Yorùbá tó ń yé yín ní tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ ìjìnà ọmọ Iléṣà ni
pé ẹni tó ó súnmọ́ mi tó yé yín wọ́n súnmọ́ mọ́ mi ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ jù tó yé yín so ìwà táwọn náà wù gbogbo àwọn tó ba Nàìjíríà jẹ́ ẹnu ìnáwó wà nínú ó kù ó kọ lọ́hùn tó yé yín kẹrí ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ sí nílò ti pé àníyàn mi kò ṣe àhesọ mọ́ àwa rí ta àwa gbọ́ Nàìjíríà Yorùbá Wuyi ìlú yẹn máa pín ẹgbà nǹkan tí mo sọ fún yín ó máa pín àwa rí ó máa pín ìlú yẹn máa pín kò sí tán lè ṣe ẹnu ti ń kú so tán bá ti sọ méjì proposal fún Trump ń sìn ní kó carry out ní ó máa pín kò sí tán lè ṣe sí $9 million tí wọ́n gbé lọ tán lọ fi lọ́bì àṣírí wọn ti tú. ẹ jẹ́ kẹ́lú mi rẹ. ẹ ṣeun sà. yẹ bá gbóhùn sókè abájọ kínní yẹn wọ Yorùbá tiwantiwa. ọ̀dọ̀ mi ní problem yẹn ti wá tí ìṣègbọ́n wẹ̀ yẹn má bínú so à ń gbọ́ yín báyìí sà. àjọ ń ṣètò ní sà o. Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí yín o. àṣẹ o 20 million. àti ilẹ̀ Yorùbá bá máa dé wọn ní fi ń ṣàwátì tọmọtọmọ. àṣẹ àtẹ̀yìn náà àṣẹ Èdùmàrè. now ká bẹ̀rẹ̀ lórí prógráàmù ti Àtíkù tẹ́ ó sọ pé òun Àtíkù yìí number 1 ṣe rí Àtíkù ó fẹ́ ìyàwó rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ nìyẹn then orí kejì ṣé èèyàn lè mọ tán bá sọ pé ta ló mọ ìwà Àtíkù jù Ọbásanjọ́ ni. bẹ́ẹ̀ni. àwọn property Nàìjíríà tí wọ́n jẹ́ kí gbogbo ẹ̀skátà tó lùsì yẹn ó yìí dùn àwọn Ọbásanjọ́ di ọ̀la so Àtíkù dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe kinní yẹn pẹ̀lú àwọn tó wà ní nọ́ọ̀tì ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so nígbà tí Ọbásanjọ́ bá ti fi inú tán pé bí ẹ ṣe nǹkan ṣe kinní yìí ṣé tán bá ṣe ó máa wà òkè tán ní àbóyè máa wà òkè nìyẹn tó dẹ̀ pé òun ní púpọ̀ náà ló wà láàrin wọn gbogbo àwọn tó yẹ kó gbárùkù tì so wọn ò ráyè so àwọn kinní tó ń tà yìí ó ń bí Ọbásanjọ́ nú dọ̀la so àdẹ̀ lè blame bàbá yẹn so Àtíkù pàápàá ṣé tí ò bá ṣe president ṣé ó máa kú ni in the first place so ẹ ló ṣe wà pẹ̀lú mi. à ń gbọ́ yín sà ẹ má gbọ́ wa nínú ilé àwọn à ń gbọ́ yín. ẹ wo ìgbà tó ti ń lé president yẹn tó ti ń lé president so ìyẹn bẹ́ẹ̀ nígbà tí èèyàn lò ọdún mẹ́jọ which is Buhari tí south tó dẹ̀ tó bọ́ síbẹ̀ so tí wọ́n wá tó wá sọ pé àforí àfọrùn ṣé ilé ayé àwọn Fúlàní la wá in the first place àbí kí la fẹ́ pè yẹn a dẹ̀ ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n pa Deborah ní Sokoto Àtíkù ó tweet so wọ́n sọ̀rọ̀ sí lọ́hùn pé ṣé ó yẹ kó máa ṣáìdì nǹkan báyìí Deborah ó lọ change ẹ̀ yes ó lọ change ẹ̀ káàdìbò fásitì kan wọ́n máa pa wá. àwọn allegation wọ́n pa àwọn èèyàn lọ́hùn Àtíkù ẹ̀ bà jáde up to now pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀dẹ̀ sọ pé fẹ́ ṣe president so which means tóun náà bá débẹ̀ tó bá máa pa gbogbo Nàìjíríà tán kò ní sọ̀rọ̀ àwọn èèyàn wọn náà kò ní sọ̀rọ̀ nuisance ni wọ́n kọ́ wá fi jókòó sí àbóyè ìyẹn bẹ́ẹ̀ ẹni tó sọ pé òun ò ṣe Yorùbá nation so ṣé ta ló fẹ́ kàn mọ́ tẹ́lẹ̀ torí mi ò rí fèsì ẹ̀rí ní ti ẹ̀rí fídíò àbóyè ń sìn so ẹ̀rù ń bà wọ́n ìdí àtìtúmọ̀ ni pé láti ìgbà tán ti sọ pé wọ́n máa pín Nàìjíríà ń sìn ni àwọn olóṣèlú àtàwọn aláàfáà wọ́n ti ń lo gbogbo àwọn èèyàn pé wọ́n ṣá lè máa ẹ máa tó rá àwọn kan tó máa jáde ń sìn pé àwọn ò fẹ́ Yorùbá nation Yorùbá làwọn kọ̀ọ̀kan èpè láti máa gbé wọn ṣẹ́ èpè torí àwọn èèyàn tó kù yìí ó ti pọ̀ jù àbóyè yìí sìn so wàhálà yìí lọ́sàn-án lóru Yorùbá Wuyi àti gbogbo wa kò ní jáká fún pẹ̀lú ògo Ọlọ́run àbóyè ilẹ̀ Yorùbá yẹn máa dúró lójú so bó ṣe rí nìyẹn ẹ ṣe bàbá wa so ẹ kó ètò Ọlọ́run bá mi wà pẹ̀lú yín ẹ délẹ̀ lérí pẹ̀lú ògo Ọlọ́run àjọ máa délẹ̀ lérí ni o ẹ ṣeun. ọba ọmọ ẹ bá wa gbóhùn sókè àbí ọṣọ́bù ọmọ ni. hello ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ o. ẹ má bínú sábìsì wa nígbà yóò pọ̀ gan ṣùgbọ́n ẹ bá má dé. à ń gbọ́ yín sá à ń gbọ́ yín èrò pọ̀ lórí kíní bá wa sọ bá wa pọ̀ sá yẹ ló à ń gbọ́ yín o. mo ní sì wá pọ̀ nígbà yìí. ok náà Ọlọ́run wà pẹ̀lú àwa Yorùbá. àṣẹ. Ọlọ́run ló ti wà ṣùgbọ́n bá sọ pé àdéhùn máa pa wá Ọlọ́run àwọn ọmọ ẹ̀.
ọ̀rọ̀ yìí tó ti ìgbà tó gbé máa lásàrà pẹ̀lú ẹ̀ ló ti bẹ̀rẹ̀ mọ́ ọkọ̀ ṣe ti dọ̀la kò sọ̀rọ̀ ń pa mọ́ ẹ̀. ìgbà gẹ́gẹ́ ṣe sọ ìpúrà ó sáré ya yọ padà wọ́n fi bá mọ̀ pé ààrẹ kọ̀ọ̀kan náà nìyẹn. ó pọ̀ jù ní ká sọ̀rọ̀ wá lórí ẹ̀sùn ẹ̀sìn níṣe. ẹ̀sìn kan máa gbà kọ́ ọmọ ẹgbẹ́ mọ́ tó dé káàkọ́ máa gbọ́. tó bá jẹ́ pé wọ́n gbà kí àwa náà gbogbo àjọ máa gbé mú ni wọn ò ní mú wa ṣùkú bọ́ ṣe mú wa yìí. ṣùgbọ́n tẹ bá sọ̀rọ̀ wá gbé mú wa ní ìbọn sọ kí olúkàkú kúkú máa lọ ẹ̀sẹ̀ ilẹ̀ àlàáfíà nílẹ̀ Yorùbá. tí ò bá ṣe pàtó dé ní àwọn tó ń jẹ ogun Ọlọ́run wà pẹ̀lú wa o. àṣẹ Èdùmàrè ẹ ṣeun sà pánà Áfíríkà bá wa gbóhùn sókè. gbọ́ mo sùn síbẹ̀. ẹ ṣeun gan ni Yorùbá Wuyi ẹ. pánà Áfíríkà ẹ bá mi ó dànù ẹni tó bá ti wọlé ẹjọ má gbọ́ wa nínú ilé mo fọlọ́run ọba àbẹ̀ yẹn gbọ́ ẹni bá ti wọlé báyìí ẹ bá wa lóun tó fi ń gbọ́ wa nínú ilé bá wa gbóhùn sókè lórí fóònù pánà Áfíríkà fún mi ìṣẹ́jú kan. ẹ ló wà. ẹ kú dédé àsìkò ẹ ló àbọ̀ ìwà. gbogbo àtọyìn. ìyá mi ẹ wò ẹ ṣe o òtítọ́ tó ṣe lálẹ́ yìí ṣé ti rí ibi tí mo kàn fẹ́ gbà wọlé ṣókè ni ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ tápá ti tọ́lẹ̀ Yorùbá ṣé ń gbà tí mo gbọ́ program wọn ṣe ń nà ọ̀yà arúgbó ó dẹ̀ ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. wọ́n ní ká bá wa pa wa tápù ọ bẹ́ẹ̀ dẹ̀ pa wa tápù ẹ̀. gbogbo àwọn ọmọ Yorùbá tó yẹ pé ajẹ́ tápá ti tán tó yẹ pé bàbá wa àti ìyá wa Yorùbá ni wá ẹ wá ọ̀hún ẹ jẹ́ ìwà ká jókòó ká ronú o gbogbo àwọn tó pé àwọn lọ́ba àgbààgbà lẹ̀ Yorùbá sọ́rí ibi tó gbé wa dé báyìí sí sọ́rí ibi tó sìn wá dé báyìí sí bí tẹ̀sí wá dé àfinúwénú sìn àfinúwénú wọ́n ti ń fún wa níwọ̀ jẹ o wọ́n ti ń fún wa níwọ̀ jẹ o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ pé ká yọ pé ẹ̀sìn kan nìkan mo ṣe Kírísítẹ́nì ni Mùsùlùmí ni èyí kan tó pé rẹ̀ ní comrade wọ́n máa lé yẹ Yorùbá. àbí kọ́múlé láǹtà àbí ẹ̀kẹ́ ní kọ́múlé láǹtà. àwọn tó ń pè ya wọn ní jèrè wọn sọ pé Yorùbá nation kò wúlò fóun bílẹ̀ ayé tiẹ̀ gan ṣe ní wúlò nìyẹn ó jáde wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò tọ́ sí lẹ́nu ó ṣe ẹnu jábàjábà nǹkan wo báyìí pé ṣé Yorùbá lélẹ̀ àwọn ọmọ àlè wọn ó ń ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ Yorùbá ẹlòmíì kan gbọ́ Yorùbá nation ṣẹ́ẹ̀sì ni Yorùbá ń pè kọ́ ní ìlú afẹ́gba ìlú wá ní ṣíṣe àwọn kan sọ pé kinní kan ṣe kinní kan Yorùbá Wuyi ìyá mi ẹ máa bí tó lọ ẹ ṣe máa ó dàárọ̀ mà. ẹ bá wa gbóhùn sókè Pan Africa. ẹ ṣeun gan ni o mo kí gbogbo ilé o. ẹ rí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó yẹ kí a mọ̀ pé àgbà tí ò bá ti kẹun sọ̀rọ̀ ó di dandan kí ó kẹtan sáré. ṣe rí kò kàn mí tí gbogbo wa ń lùlù rẹ̀ ní ilẹ̀ Oòduà lénìí òun ló ti ń jájó wa lọ́wọ́ yìí o a sì gbọ́dọ̀ tètè mú ẹkún wa sún torí ní òkè àtòkèrè báyìí ni èèyàn ti máa ń wogi tó wá fẹ́ jájó yàn lójú ni. so ọ̀rọ̀ mi ní kò ní pọ̀ ó ní ó gba ẹnìkan lénìí kò kàn mí. olówó òkèrè Ṣẹ́gun thank you orúkọ yẹn sound familiar. à ń sọ̀rọ̀ ní ìjẹta pé ǹjẹ́ mọ̀ pé wọ́n pa èèyàn bíi mẹ́ta kan ní Ọ̀yọ́ pé ní páàkì ẹni tí ń dé Ìbàdàn ó sì lóun ò mọ̀. káì ó lóun ò mọ̀. wàhálà. so nígbà táwa bí ilé ìta tún sọ̀rọ̀ lọ́gbọ̀n ìyá tó tún sọ ó ní onígboro nìbàdàn lè dọ́dún àwọn sẹ́yìn pé wèrè ló pọ̀ nú ẹlòmíì. tàbí wèrè ní ẹ bá ní wèrè ní súnú ẹ. so nígbà tí ọba ń tó díẹ̀ tí ṣe ń dẹlẹ̀ bọ̀ nìyẹn anígàbàrí nípa Haúsá aníkòsí tó kàn wá ó di gẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ wọ́n wèrè kú wọ́n wọ gbòkè ọdẹ wọ́n lé àwọn èèyàn mú aṣọ àti bùbá bíi méjì mẹ́ta nu létà kọ́ láàárọ̀ ọjọ́ wọ́n sá kúrò ní àdúgbò odidi àdúgbò dẹ̀ di nǹkan tó ẹ bá àwọn èèyàn fi sílẹ̀ torí àwọn agbésùmọ̀mí wọn tún wá dẹ́kun jíjẹ́yàn gbé so tí a bá ní pé kò kàn wá ó ti kàn wá lójú gímú báyìí o tá a bá sì ní pé àwọn àgbẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan mo fi fẹ́ rẹ́fúrẹ́ǹsì ẹ̀ pé nígbà tẹ́ ẹ bá lẹ́ ẹjọba tẹ́ ẹ lè jáde wọ́n fi ń joyè àwòdì náà ní ìrìn ẹ̀gbá tiẹ̀
kẹ́ ẹ má lè sọ̀rọ̀ ẹ ń gbé àwọn èèyàn mi pọ̀ ju kẹ́ ẹ tiẹ̀ sọ káwọn èèyàn gbọ́ àwọn ò pé àwọn ọba ìtì ẹ̀ wọ́n sọ̀rọ̀ ń pa tiwa kí ló dé àfi kí òní boxing ọ̀la wrestling lẹ́ ń bá káàkiri. àwọn ọba wa Tyson làwọn ọba wa. ìgbà tó ti dójú ẹ̀ báyìí tá a bá fẹ́ pé sẹ́rí gbogbo bó ṣe ń ṣe Tinubu tiẹ̀ kò sí tó kan o ńlá ìdí Fúlàní lójoojúmọ́ ti ẹ̀ ní at the detriment of ọmọ Yorùbá wọ́n reduce population wa lọ nìyẹn wọ́n ti sọ wá dàlí mọ́ndìrì economically wọ́n tún wá fẹ́ sọ wá di refugee tipátipá. ìlú wo ló fẹ́ gba gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire ìlú wo ló fẹ́ gbà wá sí refugee nígbà tó bá bẹ̀rẹ̀ sí yọ ogun ẹ̀ tó ń lé wa kó lórí ilẹ̀ wa. Ethnic cleansing ó ń lọ wọ́n ṣe Morocco wọ́n ṣe ní Egypt tẹ́ bá nà gẹ̀rẹ̀ tá a lanú lẹ̀ tá a tètè jáde ọmọlúàbí tèmi pé pa àtẹ́fẹ́jáde rẹ̀ pa àbẹ́ kúkú akọni wọ́n pa wá dé bí ojo bí ẹni yẹpẹrẹ lójoojúmọ́. bó bá wá Fúlàní lórí oko rẹ tó ọ̀nà ní nǹkan lóògùn tó lulẹ̀ pì ẹ̀wọ̀n ló bára rí àbíká pa ó lójú ẹsẹ̀ ọtí Fúlàní bá pa ìwọ sórí oko -1 ní. -1 ní one spanner loss ní. -1 ní o. so ẹ̀yin aládọ̀kù báyìí pé ẹ̀yin gbogbo ọmọ kóòtù òjìire nílé lóko lẹ́yìn odi àní pàtàkì burúkú fọmọ o. torí a ti ṣe pé àtọmọ jókòó ká ní ilẹ̀ kan sì ń bẹ o ti ń jẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà. bàbá gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n gba Kwara tán à ń wò. Ọlámọ́nì thank you. wọ́n tún wá rìn ní ìsìn ẹ ti mọ ibi tó ń lọ o ẹ má jẹ́ ká lanu wálẹ̀ gbogbo àwọn bàbá kíní sì wà lọ́wọ́ yín ẹ kó jáde fáwọn ọ̀dọ́ kán jáde ká dìjà agbára ìfúnra wa kọ̀sí táwọn kan bá dúró tán wò tán jà ní 1835 nígbà tí àwọn Fúlàní burúkú ìdé tán fẹ́ gba Òṣogbo rebellion soldiers láti àwọn ológun láti Ìbàdàn náà wá rẹ́bẹ̀lì wọn tó wọ́n ti wọnú Ẹdẹ wọ́n ti fẹ́ gba Òṣogbo tán. eléyìí tá a fi ń gbọ́ ẹ̀mí Ìlọrin ẹ̀mí Òṣogbo láàmú gbọ́ lónìí táwọn yẹn ò bá dìde. ẹ̀mí Ìbàdàn ẹ̀mí Aláàfin. ẹ̀mí Ìbàdàn a máa gbọ́ ẹ̀mí Ẹdẹ níta máa gbọ́ nìyẹn. àwọn yẹn ká dìde wọn gba Prado wọn gba Land Cruiser wọn gba mọ́tò wèrè tá ń gbé kiri wọ́n wò pé owó kọ́ ni a gbọ́dọ̀ preserve ilẹ̀ wa àti àwọn ọmọ wa. so màá round up by saying that ó dọwọ́ gbogbo wa o. bàbá wa kí lẹ rí sí ìyá tí wọ́n nà ní ẹgbà yẹn pẹ̀lú ọmọ ẹ̀ báwo lọmọ ẹ̀ ṣe máa fíìl. nígbà tí mo gbọ́ fídíò yẹn tí mo mú láti fọ́nká sórí WhatsApp mi káwọn èèyàn gbọ́ ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ bọ́dẹ̀ ṣe nìyẹn agbọ́ rẹ̀ lórí fọ́nrán ni o ogun lọ́gbọ̀n àwọn èèyàn bá ṣe ń jí wọn gbé lójoojúmọ́ nìyẹn. ṣèbí tó pàwọn ilé ìkọlù ẹ̀ ni. orí ìkànnì tó sọ ni ṣèbí tó wá sórí ìkànnì tó sọ ni àwọn èèyàn ń sanwó lókì káàkiri bẹ́ẹ̀ yẹn ni. 20 million olórí ibú. sọwádìgbà tó bá ti dé ẹ lè dìde ní ìsìn kẹ́ ẹ kú Ìbàdàn kẹ́ ẹ lẹ́yìn lọ sóńdó láago 4 so possible mọ́ lónìí sọwádìgbà tó bá jẹ́ pé ìwọ kan gbaṣẹ́ lẹ́kọ̀ọ́ àti kú Ìbàdàn ó dogun fún ọ sígbà yẹn látò dìde táwọn pípù yìí ni. ẹ ṣe bàbá wa. ẹbí àpapọ̀ mẹ́kẹ́ ń bọ̀ wọ́n ń ṣe yẹn so ọ̀tún tó fẹ́ sọ yín di rẹpútí lórí ilẹ̀ yín. ẹ jẹ́ ká dìde o ẹ̀yin àgbàlagbà ẹ jẹ́ ká dìde o àsìkò sí better time àsìkò iná lágbọ́dọ̀ dìde ẹ ṣeun gan ni. ẹ ṣe bàbá wa. hello ìyá mi. 20 million wọ́n ní wọ́n mú 20 million wá 20 million. ẹ kúṣẹ́ ìyá borokínì. bàbá mi wọ́n ní wọ́n mú 20 million wá. òtútù ìyá ò ní pa yín. àṣẹ òtútù ti dé. akéré oko délé lágbára Ọlọ́run. ẹ̀yin bá ní a má dín ní gbogbo àwọn onílé là ní dé bá. gbogbo làálàá wa ò ní já sásán. àwọn adáṣẹ́gun sí náà la máa jèrè ẹ̀ lágbára Ọlọ́run. ìgbà tó ń jẹ ọmọ bá jiná wọn ní wàwátì. ìgbà tó ògolẹ̀ Yorùbá bá dé wọn ní wàwátì. bó ṣe máa rí nìyẹn. ẹ jọ̀ọ́ gbogbo ohun tá à ń sọ yìí ṣé kò tí ì yé pé àwọn bàbá wa náà níbi tí ọ̀rọ̀ yìí ń lọ. wọ́n ní bàbá Yorùbá Wuyì nìkan ni wọ́n.
nígbà tí àwọn Haúsá wọ́n fight fọ́mọ wọn, àwọn Yíbò wọ́n fight fọ́mọ wọn, àwa ń kọ́ àwọn olórí àwọn ọba wa, àwọn elite gbogbo wa, kí ni wọ́n sì ń ṣe dìbò yìí? Ṣé ọmọ ẹyọ kan ṣoṣo tọ́lọ̀ ń fún wa tó jẹ́ akọni? Èèyàn ní ẹ má pa ẹni Fúlàní ajínigbé ajínipa kọ́ má pa Senator send request kó máa bọ̀ lókè kó wá sunkún díẹ̀. Kọ́ má pa ìran mi mọ́. À ń gbọ́ yín sà. Ẹni tó ní pé ẹ má pa ìran mi mọ́, ẹ̀yin tẹ́ máa ń pa ni ẹ má pa ìran mi mọ́, tó dẹ̀ speak up fáwọn ọmọ Yorùbá. Tí Buhari dẹ̀ sọ wípé ẹ sọ di wanted, wọ́n dẹ̀ sọ di wanted lóòótọ́. Ọmọ títí wa nítorí olóyè yìí, nítorí Yorùbá nation wàhálà ó ní Tinubu fi wọlé. Bẹ́ẹ̀ni, àwa la gbé Tinubu wọlé, àwa Yorùbá nation, àwa la gbé Tinubu wọlé. Tinubu wá wọlé nsìn yìí. Okay, bóyá agreement tọ́jọ́ ṣe ni pé má release ẹ̀. Ṣé Buhari sì wà láyé nsìn? Ẹ ti mọ̀ wípé àwọn people yìí àwọn gangan ní Nàìjíríà. So àwa nsìn yìí body supporter ni wá. But Tinubu náà ti rí kí dẹ̀ ló yẹ kó ṣe ń sìn yìí, ó ti gbogbo ẹ ti di kíní kankan lọ́wọ́ kálákàrà ló kù báyìí. Ọ̀fọ̀n ti tọ̀ sí bẹ́ẹ̀gì. Ọ̀fọ̀n ti tọ̀ bẹ́ẹ̀gì kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ìyá wa Múníkà ẹ bá wa gbé sẹ́nétọ̀ olóòórùn. Ó ti di kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ kẹ́kẹ́ kìnnìún. Ok, tí Tinubu bá sẹ́nétọ̀ abọ́bá jíròrò ẹ bá wa gbé wọlé kó wá sunkún. Kí ló ẹ̀ pé kó ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá? Tí Tinubu bá ti lè wá solution sí yìí, tí Tinubu bá kúrò bẹ́ẹ̀, kí ni Tinubu gbọ́dọ̀ expect kó máa ṣẹlẹ̀ sí Yorùbá? Question yìí ò ń ṣe question tó lè wọ́n mọ̀, bọ̀ torí wípé service interest ti wọn nìkan. Mo ti ní kẹ́kọ̀ọ́ mi lẹ́yìn ètò kájọ ká ṣe ẹ̀kọ́ mi. So ẹ wo orú yìí tó sọ̀rọ̀ ọ̀sìn yìí, yìí tó sọ̀rọ̀ tẹ́ play láàárọ̀, tẹ́ show láàárọ̀, tó ní pé Yorùbá nation kìíní kan ní. Ṣẹ́ni ó yẹ kẹ́kọ́ béèrè pé ìyá ọmọ yìí kọ́. Ìyá ọmọ yìí dà. Ìyá ẹ̀ ń kọ́. Bàbá ẹ̀ wà ní comment section ní orí TikTok. Because àwọn nǹkan tó yẹ ó ti ń sunkún ọ́mbùṣì láàmú àwọn wèrè. Ṣé ilẹ̀ wa ṣé Arab láti wá ni? Ó ṣe sọ̀rọ̀ Muslim nínú Yorùbá nation. Àní wèrè ní súná wọn. Ẹ̀rí sẹ́nétọ̀ olóòórùn náà sọ pé ẹ wá bùṣì láàmú àwọn olórí ìbí. Tó yẹ kẹ́ gbé àwọn ó yẹ kẹ́ ní ó dà gbé àmọ̀lú tó ti ṣẹlẹ̀ yìí ká kọ́kọ́ ní kọ́ lọ gbé ìyá àti bàbá ìwà. Fúlàní ni wọ́n, ara ni wọ́n báyìí ni, ara ni wọ́n. Tinubu ti fẹ́ báyé bàbá wọn jẹ́. Tinubu mú ẹ pa àwọn bàbá wọn dání báyìí, ó gbé sórí gas cooker wá yan bíbọ̀. Because tí àbá máa ṣe báyìí. Tinubu ti fẹ́ gbẹ̀mí àwọn wèrè. Gbogbo àwọn elite wa náà wà láìkàlà ó yẹ káwa náà wá nǹkan kan ṣe sọ̀rọ̀ wọn. Because àwọn ni wọ́n hold wa débi tí ọ̀rọ̀ dé yìí pẹ̀lú respect òṣì tá à ń fún wọn. Ok, ṣé Ọọ̀ni máa wá sẹ́kọ̀ọ́, Ọọ̀ni máa wá sí Amẹ́ríkà, ìyá expect àwọn òyìnbó kan dọ̀bálẹ̀ fún un bọ́n ṣe ń dọ̀bálẹ̀ fún ní Nàìjíríà. Níbo? So why ṣe pé àwa tá a wá ń gbé yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àwa yẹn náà wá ń pa lójú yín tí ẹ̀yẹ̀ lè rọ́rọ̀ kankan sọ. Ìjọ kìíní àná tó pa ọba méjì mẹ́ta ẹ ti sáré pé mítìnì. Mítìnì ti parí síbẹ̀ yẹn ń sìn yìí. So kọ́ máa paráàlú lọ lókun. Àgbọ̀n kankan mọ́ báyìí. Àgbọ̀n kankan mọ́ because nígbà tí ẹgbẹ́ àwọn yẹn ti dáwọ́ àwọn kan ti pera wọn pé wá ibi tó ń lọ yẹn má lọ bẹ́ẹ̀ o. Tó bá bẹ́ẹ̀ kí epo ẹ̀ sì máa lọ o. Ṣé ẹ fẹ́ gbé owó lọ sọ́run ni? Ṣé owó ju àwọn èèyàn lọ ni? Ẹ woru accident tó ṣẹlẹ̀ ní Ìjọra bridge lánàá títàkà epo tó epo ẹ wo báwọn èèyàn ṣe lọ. Ó lọ fi báàfù ru petrol. Tó fi báàfù ru kí ló fà ẹjọ́ kí ló fà? Ìyà wọn ti fi ebi pa anybody. Ìyà wọn ti kọ́kọ́ fi ìyà pa wọ́n. Kọ́sẹ́ni tí ò lówó tí ò ní mísì. Every year ni kíní ìṣẹ̀lẹ̀ tó àwọn èèyàn lè kú àwọn èèyàn 50 èèyàn lè kú 100 lè kú. Lójúmọ́. Náà ó ìtúnṣẹlẹ̀ àwọn èèyàn tún lọ bẹ́ẹ̀ torí pé ìyà ti jẹ wọ́n ẹlòmíì ò mọ tó kù tó fẹ́ ṣe ó wá rówó sàrà. Owó tẹ́lòmíì rí bẹ́ẹ̀ tí iná bá ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé ó lè fi ti sí bẹ́ẹ̀sẹ̀. Ẹ ṣe bàbá wa kátó. Ọ̀sán ti rọra wọn pé wọ́n ti fi pa wọ́n ju bẹ́ẹ̀ lọ. Ó náà ṣe lẹ́lẹ́ṣọ̀ ṣe ń délẹ̀ lómìn lọ ń dìbò nítorí 200,000.
mo ní fídíò kan Ọlọ́run jẹ́ kí n kọ́nà fún alẹ́ mẹ́ta dáfẹ́ ìjà rò lákín jùlẹ̀ wọ́n bá wọn pákéjì búrẹ́dì ẹ̀wà àtẹ̀wà gan. Búrẹ́dì yẹn ò jù báyìí lọ. Wọ́n ti fi ebi pa wọ́n. Ó dá sà. Ó dá. Àwọn jù bẹ́ẹ̀ lọ, so ẹ jẹ́ ká máa pariwo sí ẹ fi olóyè lẹ̀. Freedom for Sunday Igboho, freedom for Adéyẹmọ. Ẹ ṣe bàbá wa ká tún gbé kọ́lẹ̀ lórí. Ẹ ìyá mi gbọ́dọ̀ kí ni. Ẹ ṣe alálejò sẹ́nétọ̀ bá wa gbóhùn sókè. Sẹ́nétọ̀ wọ́n bú ṣìlámù ẹ bá wa gbóhùn sókè. Kò ní ọlọ́run ìsìlámù mi ò ní yẹ. Ẹ má ti ṣe pé kí sẹ́nétọ̀ sọ̀rọ̀. Àbòkàn wa bíbí láti wá rìpọ́ọ̀tì wa náà máa gbé ẹ wálẹ̀ o. Ẹ kalẹ̀ Yorùbá Nation là ń sọ lórí péèjì níbí à ń gbọ́. Pé Yorùbá pé àwa sọ àbò tí a sọ di nǹkan tó wà òkè gbogbo nǹkan tó jẹ́ ìbàjẹ́ láwùjọ là ń pọ́nlé àwọn tó wà gbòòdò lọ́wọ́. Mr. Adéyẹmí ẹ ní sùúrù torí ọ̀lọ́ ẹjọ́ ẹ̀kọ́ táwọn àtàbá ní àlejò lórí péèjì Yorùbá Wuyi. Ẹ dákun pé tẹ́wà lórí péèjì wẹ́ bá wa kí sẹ́nétọ̀ Ọbúṣìlámù káàbọ̀ sórí ètò wa ètò yín ètò Yorùbá Wuyi ní comment section. So sẹ́nétọ̀ ẹ bá wa gbóhùn sókè àwọn èèyàn sì ń kí yín ní comment section ẹ bá wa gbóhùn sókè aláìkàlejò lórí péèjì yìí gan à ń gbọ́ yín. Ọmọ Yorùbá ká ti ojú ká fi wòran kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ká jọ fáìtì but instead of us to do church our place ẹ̀ lórí pé àwọn kan ni wọ́n ń ṣe léyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá fẹ́ wọ́nà lọ ẹ jẹ́ má jẹ́ ká blame anybody but ìka tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kí ló ń fa gẹ́gẹ́ níbo ló ti wọ́ wá kí gbogbo wa ká wà pọ̀wọ́pọ̀ ká jọ sọ́fù pọ́blẹ́mù wọn àmọ́ pé ká sọ pé àwọn kan wọ́n tẹ̀lé sí clear evidence nípa àwọn wọn ń ṣe. àbúrò yín wà pé ṣe pé máa ń tẹ̀ sọ. Pan Africa ẹ ní sùúrù lórí ẹ má intercept wọn lórí péjì a máa ń gbà wọn àlejò a máa ń fún àwọn àlejò láàyè. Ó wá dùn mí ní pé ẹ̀yin tẹ́ ẹ dìde lónìí ẹ̀yin ṣàbùkù àwọn èèyàn àtẹ̀ntì òye kẹ́ ẹ ṣàbùkù ẹ̀yin ṣàbùkù tó fi dérí àwọn ọba gan ẹ̀yin ṣàbùkù wọn sẹ́yìn tẹ́ wá ṣàbùkù àwọn tó jó lórí wa tó jẹ́ ọba kó tó di pé àwọn Europe dé tí wọ́n gbé lọ́ọ̀mì wá tó ẹkùn ló wá ń wò lù wá níṣì ṣé ẹ̀yin lẹ́wà fẹ́ ṣàbùkù fún mi lálẹ́ yìí tí wàá sọ pé yóò dùn ó lè dùn mí náà. Abẹ́rẹ́ Ọlọ́run. Ká sáà dá kẹ́kẹ́ pa wá tán àbí ká dá kẹ́kẹ́ pa wá tán. Àmọ́ á dá lọ́wọ́ Pan Africa. Ẹ jẹ́ kó sọ àwọn. Pan Africa mi fẹ́ mute yín ni o mi fẹ́ mute yín ni. Ọyẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. Sẹ́nétọ̀ ọmọ ìlú wo ni? Ọmọ Ìgbòho ni. Ọmọ Ìgbòho ni. Bẹ́ẹ̀. Pípa tí wọ́n pààyàn ní ilẹ̀ Yorùbá ìkìlẹ̀ rí sí. Pípa tí wọ́n pààyàn nígbà kan gbogbo wa yìí wọ́n pa bọ́dà mi kan ní Ìgbòho lẹ́yìn àìpẹ́ ìbọ̀dá Sàká. Táwọn Fúlàní tí wọ́n sá rédèrèdè tó padà kú sí lọ́run. Ní wípé tó instead pé gbogbo wa àwọn Fúlàní kejọ pé bóyá mùsùlùmí nìkan lọ́pọ̀ nù kejọ pé bóyá mùsùlùmí èyí tí èsì mùsùlùmí wà nù. Àwa náà aburú tí wọ́n sì ń ṣe lórí ilẹ̀ wa aburú tí ò dá ni. But instead of us láti pawọ́pọ̀ kí á lé àwọn Fúlàní yìí tí ìjẹ́ mùsùlùmí kò ní kẹ́kẹ́ pààyàn náà. Fúlàní sì ní gbogbo wọn ní mùsùlùmí wà nù wọn ní èyí tí èsì mùsùlùmí ń bẹ. Sẹ́nétọ̀ inú mi dùn pé ẹni tó pé wọ́n pa ẹ ní bọ̀dá Sàká lórúkọ ẹ̀ àbí Sàká ṣé mùsùlùmí ni Sàká àbí kírísítẹ́nì? Bọ̀dá Sàká mùsùlùmí ní tọ́lá ẹni tí ń kírun dáadáa ni. Wọ́n dẹ̀ wọlé wọ́n ṣayánnayànna wọ́n dẹ̀ pa. Wọ́n lọ sí oko ọ̀lẹ́yìn oko. Ní lóko ní ìrọ̀lẹ́ náà sì lọ pa bọ̀dá Sàká. So ẹ bá wa gbọ́ ohun yìí. Sọ́ọ́rì ọtí gbọ́ kí ni ẹni o ti sọ fún ọ.
bẹ́ẹ̀ mo gbọ́ gbogbo tó ń sọ fún mi dákun jọ 3 ni a lè 3 ká wá 3 dákun jọ jọ torí tọlọ́njà wá 3 ká gba ìyá wa dákun jọ. Hello. Oh. Yes ma. Ọlọ́run mi lẹ́gbàá gidi nígbà yẹn. Ẹgbàá mi ò jẹ́ rí. Hello. Yes. Sọ́gbọ́n fẹ́ yẹ ẹsẹ̀ tó sọ́gbọ́n. Yes. Mo kú o. Bọ̀dá sínétọ̀. Tó bá yẹ pé mọ́mì yín lè pè tí wọ́n ní kán lọ mú 20 million wá tẹ wá fi 3 million bẹ̀bẹ̀ tí ọmọ wa ń gbọ́ bí wọ́n ṣe ń na ìyá ẹ̀ tí à ń ṣe ọ̀pọ̀ àwọn òun kú o báwo lè ṣe máa fi Mr. Senator ṣe máa fi ẹ̀sìn dá ẹjọ́ yẹn. ní pé níṣe pé ká àtàkì ẹ̀sìn kankan ká fi ẹ̀sìn dá. lórí ṣó yìí ń sìn ṣáàtì àtàkì ẹ̀sìn kan. Àwọn tó ń hùwà yìí gẹ́gẹ́ ló yẹ kí gbogbo wa tá a yí. Tó máa fẹ́ pààyàn Mr. Senator tó máa fẹ́ pààyàn kí ló máa ń pè. Ṣé lórúkọ Jésù náà fi ń pààyàn ni àbí Allahu Akbar náà fi ń pààyàn. Níbi tó yẹ ká ti tójú kíní wò rẹ nìyẹn ni wípé àwọn tí wọ́n ń pààyàn yìí kò sí ẹni tí ò lè sọ Allahu Akbar ó jẹ́ mùsùlùmí ò lè sọ ó jẹ́ mùsùlùmí ò lè sọ. Mùsùlùmí ló ń sọ Allahu Akbar. Okay. Ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ continue. Mo fẹ́ gbé fídíò kan wá. Ẹ má sọ̀rọ̀ yín lọ mo fẹ́ gbé fídíò kan wá. Èdè lásán ni kò sẹ́ni tí ò lè sọ Allahu Akbar. Ọlọ́mọ tí máa ń wọ lásán ni. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò lè sọ. Ọ̀gá sẹ́nétọ̀ ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe ìsìláàmù. Ìwọ nìkan kọ́ ló dẹ̀ máa ṣe last. Torí tó bá yẹ kó o ṣe Fúlàní bó ṣe ń sọ̀rọ̀ yìí á bẹ́tà kó tún èrò ara ẹ̀ rò. Because òun sọ bíbá ẹ̀ lẹ́ẹ̀kan òun ní pé ká lọ mọ evidence wá. Ṣé ẹ̀bọ̀dá ìsàkátà dú lọ́rùn tán gé ẹlẹ́wẹ̀lẹ́ ṣe àfa mùsùlùmí kírísítẹ́nì ló lọ pa ni àbí Ìgbò ló lọ gé lọ́rùn? Ṣé mùsùlùmí lẹni tó wà pa wọn? Mùsùlùmí ni. Ta ló lọ pa ṣé Fúlàní kọ́ ló lọ pa bọ̀dá yẹn ni? Ṣé gbogbo Fúlàní ni Mùsùlùmí? Mùsùlùmí ni wọ́n. Bọ́lá tí mo ní pẹ̀lú ẹ ni pé sórí bó bẹ́ẹ̀ tẹ̀ wọ́n fúnra yẹn. Pan-African. Ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan pẹ̀lú sẹ́nitọ̀ ẹjọ́ nítorí pé wọ́n ní à ń ṣe àbòsí. Inú Islam ni wọ́n bí mi sí. Kódà mo sọ́kẹ̀lì Quran ó yé mi dáadáa. Wọ́n sì ń pèrún nílé ẹ má interject ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Kódà wọn mọ́ṣáláṣí ò tí ì kúrò nílé wa. Wọ́n sì pèrún ìṣá ẹ̀ kọjá lọ ṣó ti gbọ́ ṣó yé yín ṣùgbọ́n ibi tó dé yẹn jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣé bí òkè ọya ṣe rí la ṣe fẹ́ kí ìlú wa rí ṣé bí òkè ọya ṣe rí ẹwà àwọn ọmọ kéékèèké tí wọ́n ń tọwọ́ bọ̀ lábẹ́ tẹ́ ẹ̀ bá mọ́ go and do your findings. A ní àfẹ́ṣẹ̀rí ànílẹ̀ káàárọ̀ òjìrè ìkọ́pẹ̀rẹ̀ ní comrade Ṣàngó apá bàtà apá jẹun etí ẹ̀ ẹ ti sọ ìyá ẹ ní sọ̀rọ̀ tán lágbára àwọn tó láyé mo ṣe bá àwọn àgbàlagbà. Bá wọn júmọ́ lọ́rùn. Ẹni tí ọ̀tá ẹni bá fojú hàn tí ọ̀rẹ́ ẹni bá fojú hàn bí ọ̀tá kì í ṣọ̀rẹ́ ẹni láti bẹ̀rẹ̀. Ó pretend ni. Ó pretend ni. And that is what Islam is about. Tekiya because me understand. Báwo lọ́lọ́run kan ṣe máa ní pé ká lọ kọ́ èdè kan ká tó sin òun. Ẹ̀yin wá ń kówó ribiribi ẹ wá ń kó lọ sílùú àwọn ń gbádùn ẹ̀yin tálákà sí. Ibi tó ti gbé àwọn ìlú ibi tó ti gbé àwọn ẹ̀sìn yìí wá Monday to Sunday lọ́ fi ń ṣiṣẹ́ ń bẹ̀ àwa ń fi Monday to Sunday gbàdúrà. Ẹ̀yin olólùfẹ́ rẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.